Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kálẹ́ according to the time. Èmi ọmọ yín náà tún ni olólùfẹ́ yín Lédìkẹ́ ìfẹ́ olúwa ṣe èmi ni mo tún gbédé o. Ẹ bi mí pé kí ni mo gbédé Ọba Olúwo mà ní. Ó ti wá get started. Ó ti di kọ́ba máa fọ ọba ṣe yẹ̀yẹ́. Ó ti di kọ́ba máa mọ́ọ̀kì ọba. Ẹ wo Bọ́bọ́ Olúwo. Ẹ wo bó ṣe mọ́ọ̀kà ọba tó kú. Eléyìí Lédìkẹ́ ó lágbára. Mo kí gbogbo ẹ̀yin yẹ́yìn bàbá tẹ̀ ń wo ètò mi. Mo kí gbogbo ẹ̀yin látìlẹ́yìn Lédìkẹ́ ìfẹ́ olúwa show. Mi ò ní wá ayé tí ẹ̀ ní dẹnu àná. Ire létí wọ́n máa gbọ́. Ojú wa ò sì ní bá wọn rí ibi láyé. Yes, ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi. Ẹ máa wò pé wo ni mo tún gbédé. Ọba Olúwo mà ní kábíyèsí àkànbí ìtẹ̀lẹ̀ one. Ìtẹ̀lẹ̀ one ló tún gbé wa débẹ̀ ló gbé wa ṣàbàyé o. Olúwo yìí náà ni. Ṣé kámẹ́rà mi ṣe dáadáa báyìí? Gbogbo ẹ̀kọ́ dẹ̀ dúdú ìyá fi sùúrù ó lẹ́tìkẹ́ ẹ̀yẹ ṣáà wo bẹ̀rẹ̀ bá mi ṣí ẹ má wojú tó ugly ọ̀rẹ́ nu mi ni kẹ́ gbọ́. Àní kábíyèsí Ọba Olúwo ó ti gbé wa débi ó ti gbé wa tìrabàyè ọba mọ́ọ̀kì ọba ń fikú yọ ọba mi ò gbọ́rú ẹ̀rí nílẹ̀ káàárọ̀ òjíire. Ọ̀dọ̀ Àkànbí Rasheed ni first ọba tí mo máa rí tó máa fi ọba ṣe yẹ̀yẹ́. Àkànbí Rasheed ìtẹ̀lẹ̀ one Igbólábí the second. Àwọn lọba tí mo rí o tí wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ́ọ̀kì ọba mi ò gbọ́rú ẹ̀rí láyé mi. Ṣé làwọn mọ́ọ̀kì ọba pàṣẹ tó ń fọwọ́n ọba yẹn ṣe yẹ̀yẹ́ because eléyìí tó ṣe yìí ó lẹ́tìkẹ́ ó ní agbára. Ẹgbọ́n ta ló fọba jẹ nílẹ̀ káàárọ̀ òjíire? Kí ni iṣẹ́ àwọn ọba nílẹ̀ káàárọ̀ òjíire? Kí làwọn ọba ń sìn ní ilẹ̀ káàárọ̀ òjíire? Ẹ̀yin olóye onímọ̀ ọlọ́gbọ́n ni mo pè. Olódùmarè òun ló dáfà òun ló dá wa wípé kó máa fi ifá yan ọba ní ilẹ̀ káàárọ̀ òjíire. Bẹ́ẹ̀ ni látìgbà tí aláyé ti dáyé wọn ò fi bíbélì yan ọba rí. Látìgbà tí Olódùmarè ọba takuntakun ọba takìtà lèkìtàn látìgbà tó ti dá ayé àti ọ̀run àti gbogbo tó ń gbé nínú ẹ̀ ó ti nínú bíbélì gan. Àwọn oníṣẹ̀ṣe bọ́kọ̀ ṣe é ṣe títí wọn ló yàtọ̀ sí bá ṣe ṣe nísìn. Àwọn ni wọ́n yan ọba àwọn ni wọ́n fọba jẹ. Ṣùgbọ́n nísìn Olúwo ti gbé wa débẹ̀. Àkànbí Rasheed ti gbé wa tìrabàyè. Ó ti sọ nǹkan míì fún wa o. Ọba Olúwo ti bá wa sọ̀rọ̀ o. Ẹ̀yin yẹ́yìn bàbá ẹ bá mi ṣí ẹ̀ ẹ tún wá gbé eléyìí o tọ́ba Olúwo Àkànbí Rasheed tó sọ o. Ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tó wá láti ìròyìn náà wá láti iléeṣẹ́ Aláròyé. Àwọn ni wọ́n bá wa gbé síta o. Ṣé mọ̀ pé àwọn olè wọ pálásì ọba ṣùgbọ́n Ọba Olúwo of Iwo wọ́n wá fi sùúrù wọ́n fi gbé wa débẹ̀ wọ́n fi gbé àwọn Aláròyé débẹ̀ bóyá ìwà Aláròyé gẹ́gẹ́ bá ṣe mọ̀ yín gẹ́gẹ́ bí oníròyìn àgbáńláyé ó yẹ lọ bá mi gbé sí gbogbo ayé létí kó jẹ́ kó mọ bó ṣe lọ. Náà ẹ wá jẹ́ kájọ débẹ̀ kájọ gbọ́ nǹkan tí kábíyèsí Ọba Olúwo of Iwo tó sọ o nípa yíyan ọba àti nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí àwọn ọba tó kú ó yá. Àti ṣíṣe púpọ̀ wọn yóò máa pọ̀ sí àyàfi. Ó dà pé àmú láti ibi tó yẹ ká ti mú ń bọ̀. Jíjí ọba gbé àti ṣíṣe púpọ̀ wọn yóò máa pọ̀ sí àyàfi. Olúwo ló sọ bẹ́ẹ̀. Ọba Abdulrasheed Adéwálé Àkànbí tí í ṣe Olúwo ti ìlú Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun ti sọ pé ó dìgbà tí àwọn ọba aláyé bá padà sí ọ̀dọ̀ Olódùmarè kí wàhálà tó ń kojú wọn lásìkò yìí tó ròpin ìgbàgbé. Nígbà tó ń sọ̀rọ̀ lórí bí àwọn ajínigbé ṣe ń nawọ́ mú àwọn orí adé káàkiri tí wọ́n sì ń ṣekú pa àwọn míì, Ọba Àkànbí ṣàlàyé pé késekése ló sì ń ṣẹlẹ̀ kàsàkàsà ń bọ̀ lọ́nà. Olúwo ṣàlàyé pé nígbà tí àwọn ọba bá ti kùnà láti tẹ̀lé ẹnìkan ṣoṣo tó fi wọ́n sórí ìtẹ́ tí í ṣe Olódùmarè tí wọ́n sì gbẹ́kẹ̀lé àwọn òrìṣà àbáláyé ó di dandan kí Olódùmarè gba aṣọ agbára kúrò lára wọn. Ó sọ síwájú pé àsìkò ti tó fún àwọn ọba láti mọ̀ pé àròlé Olódùmarè ni wọ́n. Olódùmarè kò sì fẹ́ kí wọ́n mú òrìṣà mọ́ òun. Wọ́n gbọ́dọ̀ padà sọ́dọ̀ Olódùmarè fún ààbò ẹ̀mí wọn àti ti ìlú tí wọ́n jọba lé lórí. Gẹ́gẹ́ bó ṣe wí ó ní mò ń sọ fún yín lónìí pé kò sí ajínigbé kankan tàbí agbanipa kankan tó lè sọ pé òun fẹ́ jí èmi gbé. ló bá tọ́ Olódùmarè lèmi fi ṣe ààbò kì í ṣe òrìṣà. Àṣẹ rẹ̀ wà lára mi àrólé rẹ̀ ni mí kò sí nǹkan kan tó lè ṣe mí.
lórí àwọn ajínigbé tí ọwọ́ tẹ̀, ọba àkànbí ṣàlàyé pé ọ̀nà kan ṣoṣo tíjọba lè fi kápá wọn ni láti ṣe òfin ìjìyà ikú fún wọn. ó ní nígbà tí wọ́n bá mọ̀ pé ikú ni èrè ìwà ìjínigbé, wọn yóò súnra kì, ìwà ìjínigbé yóò sì ròpin ìgbàgbé lórílẹ̀‐èdè yìí. bákan náà ló ní kò sí ìdí kankan tó fi yẹ kí àìní àti òṣì wà lórílẹ̀‐èdè nàìjíríà bí àwọn aráàlú ṣe ń pariwo báyìí tó bá jẹ́ pé àwọn olóṣèlú wa ń hùwà tó tọ́. ọba àkànbí wa sọ pé owó tíjọba àpapọ̀ ń san fún ìjọba ìpínlẹ̀ láti ìgbà tí wọ́n ti yọ ẹ̀kúnwó epo bẹntiróòlù pọ̀ púpọ̀, kò sì yẹ kí ebi tún wà láàrin ìlú mọ́. Florence Babasola ló ṣàkójọ. now ẹ̀yin yẹ́yìn bàbá ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o látẹnu ọba àkànbí rasheed olúwo ti ilẹ̀ Ìwó, olúwo tìlú Ìwó. ẹ̀yin olóye onímọ̀, ẹ̀yin ìyẹ́yìn bàbá onílàákàyè, ẹ súnmọ́ bí ẹ jájọ fọ̀rọ̀ jómi tó rọrọ̀ lórí ọ̀rọ̀ tí ọba olúwo sọ. àkọ́kọ́ náà tó bá sọ wípé ẹni tó fẹ́ kí ìran Yorùbá kó parun, olúwo jẹ́ nọ́mbà 1. ẹ gbọ́, ẹni tó fẹ́ kí ilẹ̀ Yorùbá kó di ohun ìtàn lọ́la, ọba olúwo jẹ́ nọ́mbà 1 o. tó bá sọ wípé ara àwọn ọ̀tá tí ilẹ̀ Yorùbá ní, ọba olúwo ni. ṣe mọ̀ wípé olúwo fi style ó fi mọ́ọ̀kì gbogbo àwọn ọba tó kú. ẹ má jẹ́ kí n tàn yín, ó ti di 4. ṣe mọ̀ pé 3 là ń kà tẹ́lẹ̀, ó ti di 4. wọ́n tuntun ti pa ọba mi again. ẹ gbọ́, ẹ bá mi share program yìí, wọ́n tuntun ti pa ọba mi, ó ti di 4 báyìí. olúwo wá fi style ó fi mọ́ọ̀kì wọn, ó fi yẹ̀yẹ́ wọn. kí ló fi ọba jẹ? ẹ bá mi ké sí gbogbo àwọn afọbajẹ ìlú Ìwó. báwo ni wọ́n ṣe ṣe tí àkànbí rasheed tó fi dórí àpèrè àwọn baba ńlá wa? báwo ni wọ́n ṣe ṣe tí ọmọ atoko wá balẹ̀ jẹ́ tó fi jòkó sórí àpèrè àwọn baba ńlá wa? igbódù ibo ni wọ́n mú wọ̀? ìpẹ̀bí ibo ló wọ̀? pẹ̀lú gbogbo bí olúwo ṣe sọ̀rọ̀, ó fi hàn gbangba wípé ìkà lẹ ṣe fún wọn nílùú Ìwó. gbogbo ẹ̀yin afọbajẹ ìlú Ìwó, ìkà nìyẹn àwọn alálẹ̀ adẹ́bìyín. ó fi hàn wípé èèwọ̀ lẹ fún wọn jẹ nílùú Ìwó, because tẹ́ bá fún wọn ní ìwọ jẹ ni, àkànbí rasheed ò ní sọ wípé ti ìṣẹ̀ṣe báwo ni. àkànbí rasheed ò ní sọ wípé àwọn kan ló ń fi ọba jẹ. gbogbo àwọn oníṣẹ̀ṣe, ẹjọ́ bá mi bi àkànbí rasheed pé ta ló dá wọn, ta ló ní ẹ̀mí wọn. àwọn oníṣẹ̀ṣe tẹ́ ń wò yẹn, wọ́n péjú àwọn mùsùlùmí lọ, wọ́n péjú pásítọ̀ lọ. tí ẹ bá rí oníṣẹ̀ṣe gidi, awo kì í purọ́, awo kì í dalẹ̀, awo kì í ṣèké. òun lọ̀rọ̀ Ọ̀rúnmìlà bàbá Àgbọnmìrègún. Ọ̀rúnmìlà kì í parọ́, Ọ̀rúnmìlà kì í ṣèké, Ọ̀rúnmìlà kì í dalẹ̀. ṣùgbọ́n àwọn pásítọ̀, àwọn àáfàá, àwọn lè máa ká orí èèyàn mọ́ lọ́wọ́. àwọn ló ṣe oògùn awóró by fire by force. mọye pásítọ̀ tó ti rí èèyàn mọ́lẹ̀ ní ṣọ́ọ̀ṣì, mọye àáfà tí wọ́n ti ká orí èèyàn mọ́ lọ́wọ́. ṣebí recent nínú ọdún náà ni wọ́n sì ká orí èèyàn mọ́ odidi chief imam ìlú Ádámọ̀ nílùú Ìkòròdú, tí wọ́n sì ká ọ̀pọ̀lọpọ̀ orí mọ́ lọ́wọ́. bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? ẹ wá bá mi bi ọba Olúwo wípé kí ni ìṣòro tó ní. ẹ wo bó ṣe fi ikú yọ àwọn orí adé ẹgbẹ́ ẹ̀. ó ní wọn ò sí Olódùmarè. ní ìwọ tó jẹ́ wípé o jìnnà sólódùmarè, o jìnnà sí gbogbo àwọn alálẹ̀, o jìnnà sí gbogbo ohun tó ń jẹ́ káàárọ̀ ojíire. ẹ̀yin ìyá ẹ̀yin bàbá, ẹ gbọ́ ọ̀rọ̀ látẹnu Olúwo. Olúwo wá gbé wa débẹ̀. ìyẹn ló wá fọ́nì. ẹ máa bá mi ṣí ẹ bá mi jù káàkiri. ọba Olúwo wá ní bóun ṣe wà yìí, òun ti di òkè gbọ́ngbọ́n tí ẹnikẹ́ni ò lè ṣí nìdí. ẹ jẹ́ bá mi ṣí ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn ajínigbé o. ẹ bá ń ṣí ẹ jẹ́ kó gbọ́. kó mọ̀ pé yes, àkànbí rasheed àjànàkú ló jẹ́ fún wọn, kì í ṣe ẹrù ọmọdé. wò ó, wọn á fún ẹ ní ìlàdùn ara ẹ balẹ̀. ojú wa ló máa ṣe, kò ní ṣẹ̀yìn wa. sórí àwọn innocent people tó kú, ẹ̀jẹ̀ wọn á bi gbogbo ẹ̀yin ọ̀bàyéjẹ́, á bi wọ́n léèrè. gbogbo ọba tí wọ́n pa nísìn, ẹ lọ wò ó dáadáa, they are innocent. wọn ò sí nínú àwọn tó ba ayé jẹ́,
wọn ò sí nínú àwọn tó balẹ̀ káàárọ̀ oòjíire jẹ́, wọn ò sí nínú àwọn tó fi ìyà jẹ ìran Yorùbá. Ẹ lọ ṣe ìwádìí dáadáa. Àwọn ọba tí wọn ò tiẹ̀ mọ orúkọ aṣọ wọn nílé aláró, àwọn ọba no name, àwọn ló forí kó kinní. Ṣé wá rí gbogbo ẹ̀yin top class yẹn? It is well with you, mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ wípé ọjọ́ kan á jẹ́jọ́ kan. Tí ẹ bá ṣì wà nídìí àbòsí, tí ẹ fẹ́ kí ìran Yorùbá kó dá dúró, tó bá sọ wípé lára àwọn tí ò fẹ́ ká gbọ́ orílẹ̀-èdè Yorùbá nation, Àkànbí Rasheed ní number 1. Ẹ gbọ́, Àkànbí Rasheed, Olúwo tìlú Ìwó, tí ń fi kú yọba aládé ẹgbẹ́, òun ní number 1 ọba tí ò fẹ́ ká gba Yorùbá nation. Òun ní igi wọ́rọ́kọ́ tí ń danóru. Òun ní gbòǹgbò burúkú tó ta síwájú ọ̀nà fún ìran Yorùbá láti bọ́ lóko ẹrú. Àkànbí Rasheed ní nítorí iṣẹ́ ọwọ́ ò mọ́. Iṣẹ́ ọwọ́ ò mọ́. Ẹni bí ni tí ń pọnmọ́ reléwẹ̀. Ẹ gbọ́ gbogbo àwé mọ́. Kò sẹ́ni tó lè gbé òun. Òun wà pẹ̀lú Olódùmarè. Òun wà pẹ̀lú kinní kan. Àkànbí Rasheed ń jẹ́ kó yé wá sìn pé gbogbo àwọn tí kidnapper ń gbé, wọn ò mọ Olódùmarè. Olódùmarè ò recognize wọn. Ẹ rí pé wàhálà ti wà. Ẹ rí pé ó ti wá lẹ́tíkẹ́. Ẹ rí pé ó ti wá kọjá bẹ́ẹ̀. Ẹ rí pé mọ̀ ti wọ̀lú. Ẹ rí pé wàhálà ti dé. Níwọ̀n bàgbà tí Àkànbí Rasheed tó bá lè sọ wípé torí òun mọ Olódùmarè, òun fi t'Olódùmarè ṣe, kò sẹ́ni tó lè kidnap òun. Àwọn tí wọ́n kú wọn ò mọ Olódùmarè. Àwọn òyìn ò fi t'Olódùmarè ṣe. Ẹ rí pé wàhálà ti wà báyìí. Ẹ rí pé ó ti wá lẹ́tíkẹ́, ó ti kọjá bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn, ẹ máa gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ. Ìjọ́ wo la fẹ́ ṣe lè dá ìran Yorùbá? Ìjọ́ wo la fẹ́ ṣe lè dá? Àtijọ́ tí aláyé ti dáyé, ọba kì í fọba ẹgbẹ́ ẹ̀ ṣe yẹ̀yẹ́ débi tó máa pàṣàmọ̀ mọ́. Èyí tó yẹ kí gbogbo àwọn ọba ilẹ̀ káàárọ̀ oòjíire, kí gbogbo wọn fọwọ́sowọ́pọ̀, kí wọ́n wá solution sí ìtẹ̀jẹ̀sílẹ̀ ilẹ̀ Yorùbá, kí wọ́n wá solution bí ìran Yorùbá ò ṣe ní kú mọ́. Ẹ gbọ́ ọ̀rọ̀ burúkú tó jáde látẹnu Olúwo. Ẹ̀yin èèyàn, abẹ́ ẹ̀ gbọ́ ni, ẹ jẹ́ àtúgbọ́ ká analyze dáadáa. Ó gbọ́dọ̀ gbáski, a gbọ́dọ̀ fún jẹ. Ṣé báwọn ẹ bá ẹgbẹ́ títí ẹ̀ lòun náà fún jẹ? Ẹ jẹ́ káwa náà fún jẹ padà. Ó yá, gbóhùn sókè. Ìjọba gbé àti ṣíṣe púpọ̀ àwọn yóò máa pọ̀ sí àyàfi Olúwo ló sọ bẹ́ẹ̀. Olúwo of Iwo, ó ní jíjí ọba gbé. Mi ò ní respect ẹ o. Mi ní respect ẹ o. Torí pé kí ni? O mo rí ọwọ́ tèmi àtẹjọ wà. Ó competition against mi nígbà tí mo wà l'Abuja. So mi ní respect ẹ. Apààyàn ni ẹ. Ó fẹ́ pa mí. Ló ṣe ní kó má fi mí lẹ̀ lọ́dọ̀ DSS. Now, bọ́ síbí ká sọ̀rọ̀. Ó ní jíjí ọba gbé kò lè dópin ní ilẹ̀ káàárọ̀ oòjíire. Ẹ̀yin ọmọ Yorùbá tàtà, ẹ ṣí etí inú yín o. Ẹ fura s'Olúwo o. Ẹ má gbàgbé pé Fúlàní ló ń pààyàn o. Fúlàní ló gbé sí pálásì o. Ó mọ bó ṣe ń lọ. Ẹ gbọ́, ó mọ bó ṣe ń lọ. Wọ́n fẹ́ sọ Nàìjíríà di Islamic country. Kó má sí pásítọ̀, kó má sí ìṣẹ̀ṣe mọ́. Ìgbà yẹn ni ajínigbé máa stop. Ìgbà yẹn ni wọ́n ní kidnap mọ́. Ìgbà yẹn ló máa di pé àlàáfíà máa jọba. Ẹ fura sọ́ba Olúwo of Iwo. Ẹ bá mi ṣí ẹ̀ fún ẹ tàgẹ̀. Ẹ má gbàgbé pé Fúlàní ló gbé sákàtà. Fúlàní ló wà ní pálásì tó fi ṣèyàwó. Gbogbo bó ṣe lọ, bó ṣe mọ̀, gbogbo ẹ̀ pátá l'Olúwo mọ̀. Gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ ló mọ̀. Gbogbo nǹkan tí àwọn ìran Fúlàní, àwọn ìran ajínigbé tí wọ́n fẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà, gbogbo ẹ̀ pátápátá l'Olúwo mọ̀. Kí ni ohun tó fẹ́ ni wípé kí Nàìjíríà di one religion, kí wọ́n sọ di Islamic nation. Òun ló ṣe sọ wípé àfi tó bá padà sọ́dọ̀ Olódùmarè tí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní kírun, òun ni ajínigbé lè ṣe kíni ló lè dópin. Ẹ̀dẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ lé ní. Ó yá, à ń gbọ́. Òun ló fi ṣẹ́ rán ìwọ̀n tó ń jẹ́ fún wa. Ó yá. Olúwo ló sọ bẹ́ẹ̀. Okay. Ọba Rasheed Adéwálé Àkànbí, tí í ṣe Olúwo ti ìlú Ìwó, Okay. nípínlẹ̀ Ọ̀ṣun, ti sọ pé ó dìgbà tí àwọn ọba aláyé bá padà sí ọ̀dọ̀ Olódùmarè. Ṣé ń gbọ́? Kí wàhálà tó ń kojú wọn lásìkò yìí tó. Kí wọ́n padà sọ́dọ̀ Olódùmarè, kí wọ́n bẹ̀rẹ̀ sí ní kírun, kó má sí pásítọ̀ mọ́, kó má sí ìṣẹ̀ṣe mọ́. Àní olórí ẹni tó ń ṣe wá ní ìlú Nàìjíríà, Olúwo ni number 1. Ó yá. Fún ìgbàgbé, nígbà tó ń sọ̀rọ̀ lórí bí àwọn ajínigbé ṣe ń nawọ́ mú àwọn orí adé káàkiri tí wọ́n sì ń ṣekú pa àwọn míì, ọba Àkànbí ṣàlàyé pé késekése ló sì ń ṣẹlẹ̀, kàsàkàsà ń bọ̀ lọ́nà.
kí lẹ gbọ́ tó sọ ó ní késekése ló sì ń ṣẹlẹ̀ kàsàkàsà ń bọ̀ lọ́nà àfi tẹ́ bá tó ṣe mùsùlùmí àfi tẹ́ bá tó sọ nàìjíríà di islamic nation àfi tí ẹ bá tó fi ti ìran mùsùlùmí ṣe tẹ́ bá tó fi ti ìran fúlàní ṣe òun nìkan lẹ bọ́ ọba àkànbí rashidi ló sọ bẹ́ẹ̀ o ọlódìgbà tẹ́ bá tó fi ti ìran fúlàní ṣe tí ẹ bá tó bẹ̀rẹ̀ sí ní kírun tí ò sí pásítọ̀ mọ́ tí ò sí ṣẹ̀ṣe mọ́ ìgbà yẹn lẹ máa tó bọ́ ó yá. pé késekése ló sì ń ṣẹlẹ̀ kàsàkàsà ń bọ̀ lọ́nà Olúwo ṣàlàyé pé nígbà tí àwọn ọba bá ti kùnà láti tẹ̀lé ẹnìkan ṣoṣo tó fi wọ́n sórí ìtẹ́ ṣe ń gbọ́ tó bẹ̀rẹ̀ sí ní kírun tí wọ́n sì gbẹ́kẹ̀lé àwọn òrìṣà àbáláyé di dandan kí Olódùmarè gba aṣọ agbára kúrò lára wọn. kí ni mo sọ fún yín sí mo wíire àbí mi ò wíire ó ní níwọ̀n bàgbà tí wọ́n bá ṣègbẹ́kẹ̀lé òrìṣà àbáláyé Olúwo can't you hear yourself ó ní àbáláyé ó sọ wípé abá Kùránì láyé o ó sọ pé abá bíbélì láyé o òrìṣà lábáláyé òun ní ìṣẹ̀ṣe ilẹ̀ káàárọ̀ òjíire ó ló dìgbà tẹ́ bá tó bẹ̀rẹ̀ sí ní ìsìn tẹ́ bá tó padà síbẹ̀ ìgbà yẹn lẹ tó bọ́ tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní ṣe ìsìláàmù tẹ́ gbàgbé òrìṣà tẹ́ bá láyé ẹ gbọ́ tí ẹ gbàgbé òrìṣà tí ẹ bá láyé tí ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe mùsùlùmí ìgbà yẹn lẹ bọ́ lóko ẹrú ìgbà yẹn làlàáfíà ló máa jọba ó yá à ń gbọ́ ẹ ó yá gbóhùn sókè. ó di dandan kí Olódùmarè gba aṣọ agbára kúrò lára wọn. ṣé ń gbọ́. ó sọ síwájú pé àsìkò ti tó fún àwọn ọba láti mọ̀ pé àròlé Olódùmarè ni wọ́n Olódùmarè kò sì fẹ́ kí wọ́n mú òrìṣà mọ́ òun. ṣẹgbọ́ṣẹ́. wọ́n gbọ́dọ̀ padà sọ́dọ̀ Olódùmarè fún. ibo ló ní kó padà sí kó padà sọ́dọ̀ Olódùmarè kó lọ máa ṣe Allahu Akbar Allahu Akbar kí wọ́n gbàgbé nípa òrìṣà kí wọ́n gbàgbé nípa ìṣẹ̀ṣe ẹjọ́ torí t'Ọlọ́run ẹ̀yin ọmọ Ìwó ó yẹ kẹ́ sùn gbogbo àwọn afiọbajẹ ìlú Ìwó láti ìgbà tí ìlú Ìwó ti wà tí aláyé ti dáyé ìpẹ̀bí ni wọ́n máa ń wọ̀ kó tó jọba Ifá ní yanba ó láwọn ohun ètùtù ìṣẹ̀ṣe ìṣẹ̀báyé tí wọ́n máa ṣe kọ́ba tó jẹ tó bá jẹ́ wípé gbogbo protocol yẹn ni Olúwo fọ́lò ni kò ní wá sọ̀sọ́kúsọ o Olúwo ò ní wá máa tútùkùtù fún yín Olúwo ò ní sọ fún yín pé ó dìgbà tẹ́ bá tó gbàgbé gbogbo ìṣẹ̀ṣe tẹ́ bá tó fi ti mùsùlùmí ṣe lẹ máa tó ráyé gbé ṣé ti rí pé ó ti lẹ́tìkẹ́ ó ti get started ṣé ti rí pé ó ti ṣe kí ni ó ti lẹ́tìkẹ́ ó yá. wọ́n lè fún ẹ̀bùn ẹ̀mí wọn àti ti ìlú tí wọ́n jọba lé lórí gẹ́gẹ́ bó ṣe wí. Olúwo gbé wa débẹ̀. mò ń sọ fún yín lónìí pé kò sí ajínigbé kankan tàbí agbanipa kankan tó lè sọ pé òun fẹ́ jí èmi gbé. Olódùmarè. nítorí pé kí ni ó ti bá wọn jẹ ó ti bá wọn mu ó ti bá ìran Fúlàní jẹ ó ti bá wọn mu ó sì ti ń kírun ó ti wé láwàdé ó ti ń kírun ó ti bá wọn jẹ ó ti bá wọn mu ó ti fi wọn ṣaya wọ́n ti bímọ fún tí mọ̀ kankan nílẹ̀ káàárọ̀ òjìrè ṣẹ́rí like play ó máa dòun fún yín mo fẹ́ kẹ́ rántí wípé bá ṣe dábọ́ nìyí kó tó wá dà báyìí ní location 9 Tolúwo náà látútù ti ń dábọ́ wẹ́rẹ́ yìí o tí ẹ bá tètè wá solution sí àdí ńlá mọ́ yín lọ́wọ́ èmi mo sọ bẹ́ẹ̀ ó yá Olúwo tí rí nǹkan kan ẹ bá ń sí ẹ subscribe sí YouTube mi. Olódùmarè lèmi fi ṣe ààbò kì í ṣe òrìṣà àṣẹ rẹ̀ wà lára mi àròlé rẹ̀. ẹ jọ torí Ọlọ́run Olódùmarè lòun fi ṣe ààbò ó ní kì í ṣe òrìṣà ọ̀rọ̀ mi jánà bí ò jánà àní kò wọ̀ pẹ̀bí kò jáse jẹ́ kò jáse jẹ́ kò sì sí gbẹ́rẹ́ kí ọba aládé ilẹ̀ káàárọ̀ òjíire kó tó dé adé ìṣẹ̀ǹbáyé ó níye gbẹ́rẹ́ tó máa sí láti wájú báyìí ẹni lédìkè ló sọ bẹ́ẹ̀ lọ ṣèwádìí láti wájú báyìí wọ́n máa sin dẹ́yìn Olúwo ò sí tiẹ̀ ó dẹ̀dẹ̀ adé ìṣẹ̀ǹbáyé ipò ti get started ó tún wá ní kinní kan tó máa jẹ tó máa wá máa bí léèrè pé kí ló jẹ gbọ́ àṣírí ńlá níbẹ̀ yẹn ní ilẹ̀ káàárọ̀ òjíire ó ní ohun tí ọba máa jẹ lẹ́yìn gbogbo ètùtù pẹ̀bí ó ní nǹkan kan tó máa jẹ kẹ́yìn
wọ́n á bí pé kí ló já ní mo jọba tó bá ti lè ní mo jọba báyìí gbogbo wọn máa dọ̀bálẹ̀ síwájú ẹ̀ ní kábíyèsí o Olúwo ò jẹ́ ṣàwámà ló jẹ́ Olúwo jẹ ṣàwámà ó jẹ àsun pẹ̀lẹ́nẹsì ó jẹ pot and kill ẹja àrọ̀ pẹ̀lú kíni pẹ̀lẹ́nẹsì tó gbáàsì Olúwo ò jẹ yẹn o nígbà tó jẹ ẹja àrọ̀ pẹ̀lẹ́nẹsì tán ọwọ́ abílẹ̀ pé kí ló jẹ ó ní mo jọba mo jagbárí alágbárí wàhálà ẹ̀yin pípù yìí ọlọ́wọ́ á dá fún gbogbo yín pátápátá ń tẹ̀ ń fojú wa rí nílẹ̀ káàárọ̀ oòjíire ọlọ́wọ́ á bí gbogbo yín èpè kọ́ àdúrà kọ́ ó yá ẹja máa gbádùn ẹ̀ lọ. àròlé rẹ̀ ni mí kò sí nǹkan kan tó lè ṣe mí. lórí àwọn ajínigbé tí ọwọ́ tẹ̀ ọba àkànbí ṣàlàyé pé ọ̀nà kan ṣoṣo tíjọba lè fi kápá wọn ni láti ṣe òfin ìjìyà ikú fún wọn. ó ní nígbà tí wọ́n bá mọ̀ pé ikú ni èrè ìwà ìjínigbé wọn yóò súnrakì ìwà ìjínigbé yóò sì ròpin ìgbàgbé lórílẹ̀‐èdè yìí. bákan náà. àkànbí àwa ò gọ̀ gbogbo àwọn kidnapper tó ń mú látìgbà ẹ̀ àwọn fámìlì ìyàwó ẹ̀ ń gbà wọ́n lẹ̀ l'Àbújá wọ́n ń ṣe kí ni wọ́n ń gbà wọ́n lẹ̀ àwọn fámìlì Queen Farida bí Florida bí kílẹ̀ pé orúkọ ìyàwó tẹ gbé sí palace wọ́n ń gbà wọ́n lẹ̀ àwa ò gọ̀ ẹni bá expect pé ìjọba máa jí ni gbé wọ́n máa pa ibẹ̀ ni kẹ́ jókòó sí àti ọdún tí wọ́n ti mú kidnapper ní Nàìjíríà mélòó lẹ gbọ́ pọ̀ pa mélòó lẹ fi ojú yín rí báyìí pé yes wọ́n ti pa wọ́n the next time a gbọ́ pé wọ́n dájọ́ ikú fún wọn lẹ́yìn ẹjọ́ ikú kí ló máa ṣẹlẹ̀ nada ẹ̀gbọ́n kankan mọ́ lẹ́yìn ìdájọ́ ikú kò sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ ti pèsè jẹ́ bá a talk bá ọ̀rọ̀ bábù kò sí nǹkan kan mọ́ ta lẹ wá ń tàn abẹ́ síìkì ẹ wá réyàn tó ń wá jà wá ṣẹ́rí bí gbogbo wa lásùn ta kọrí síbì kan náà ni àwa jà àwa jà ń tiwa àwọn ọmọ kọ́lẹ̀ Yorùbá àwa mọ bó ṣe ń lọ àgọ̀ ó yá àkọ́bí ó yá ìgbóhùn sókè. gbàgbé lórílẹ̀‐èdè yìí bákan náà ló ní kò sí ìdí kankan tó fi yẹ kí àìní àti òṣì wà lórílẹ̀‐èdè Nàìjíríà bí àwọn aráàlú ṣe ń pariwo báyìí tó bá jẹ́ pé àwọn olóṣèlú wa ń hùwà tó tọ́. ọba àkànbí wa sọ pé owó tíjọba àpapọ̀ ń san fún ìjọba ìpínlẹ̀ látìgbà tí wọ́n ti yọ ẹ̀kún epo bẹntiróòlù pọ̀ púpọ̀ kò sì yẹ kí ebi tún wà láàrin ìlú mọ́. Florence Babasola. àtijọ́ tí ebi ti wá wà nínú ìlú àkànbí you forget àkànbí Rasheed Ọba Olúwo ẹ pẹ̀lú ẹni tó ta kókó yá ẹ lọ dìbò ẹ pẹ̀lú ẹni tó convince àwọn èèyàn kan lọ dìbò ẹ pẹ̀lú ẹni tó fi ìyà jẹ ìran Yorùbá ẹ wá wojú ayé lóde ẹ̀yin èèyàn ẹ wo bí ìyà ṣe ń jẹ àwọn èèyàn nísìn the only tìtákọ̀bí lè sọ kákọ̀bí jókòó sí palace kó dẹ̀ gbàlejò Aláròyé kó dẹ̀ ọ̀rá sọ tó máa sọ kọ́mà lóhun náà sọ̀rọ̀ nítorí pé kí ni òun yó ní tiẹ̀ ebi ò pa kọ́mà ṣe kí ni kọ́mà ní Àkànbí ò sọ̀rọ̀ nítorí òun jẹun ó yó ebi ò pa ṣe tí rójú ayé lóde ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe kí ni tẹ́takú tẹ́lẹ̀ ní gbọ́ ṣe tí rójú ayé lóde ọba fi kú yọ ọba ó wá ń tàn yín nígbà tó ti rí tọ́ni ọ̀fìfẹ́ jáde tó sọ̀rọ̀ àwọn náà wá gbẹ́nu tòkè létí sàlẹ̀ kọ́lẹ̀ láwọn náà ń sọ̀rọ̀ tó bá sọ wípé ẹni tó tọ̀yàn jù ní Nàìjíríà Olúwo ni ẹni tó dé ìṣerere ìrìn àjò ọmọ Yorùbá lọ́wọ́ Olúwo ni ẹni tó fẹ́ kí ilẹ̀ Yorùbá kó dohun ìgbàgbé Olúwo ni ẹni tó fẹ́ kí wọ́n fi ilẹ̀ Yorùbá máa pàtàn burúkú Olúwo ni gbogbo ẹ̀ òun ni kò fẹ́ ìran Yorùbá fẹ́ àlàáfíà kò fẹ́ ìran Yorùbá fẹ́ ire àfi tá a bá kàn tọra wa lókù àríjẹnìdí bàjẹ́ òun lọ́bọ Olúwo àríjẹnìdí bàjẹ́ òun l'Àkànbí Rasheed mi ò sọ́rí láti sọ nítorí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni kò lè jásìkò tí kìíní bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ tó ti ń le bọ̀ tá à ń sọ wípé àfẹ́ Fúlàní Ọba Olúwo ò ní sọ wípé kó máa bọ̀ wá sí pálásì kó wá máa jẹ ṣàwámà kó máa wá gbé nínú pálásì ojú gbogbo wa ṣáà ló ṣe ń gbà náà lọ
tó lọ bá wọn nínú igbó tó ní kó fi inú igbó sílẹ̀ kó máa bọ̀ wá sáàrin ìlú àbọ̀dé àárín ìlú tó kó wọn wọ̀ mọ̀ tó padà ṣẹlẹ̀ sáwọn ọmọ Ìwó ni ó máa padà jáde tí wọ́n ṣe protest wípé ara ti ní àwọn pẹ̀lú àwọn àlejò ọ̀ràn àlejò bànújẹ́ àlejò òfò tí Ọba Olúwo kó wọlé sí palace tó kó wọlé sáàrin ìlú. Ẹ wá sọ fún mi pé kì í ṣe ọ̀tá Yorùbá lọ́ba Olúwo. Ẹ̀yin ìyá yìí bàbá mi à ní rí jù bẹ́ẹ̀ lọ lórí ètò yìí. Orúkọ tí tèmi ò yí padà. Lady K Ìfẹ́olúwaṣòyí náà ni the one and only baby of Yorùbá nation. Èmi náà tún ni wọn nífẹ̀ẹ́ lómi ṣe mí. Gbogbo ẹ̀yin tẹ́ bá wò mí fún ìgbà àkọ́kọ́ ẹ subscribe sí YouTube channel mi ẹ tọ́ notification bell yín sílẹ̀ ẹ lè máa gbádùn àwọn ètò mi ní ọlọ́kan ìjọ̀kan bí bá ṣe mo wá sí etí ìgbọ́ wa. Ẹ má wá gbàgbé o gbogbo ẹ̀yin tí ẹ bá ní one or two things láti discuss pẹ̀lú èmi Lady K Ìfẹ́olúwaṣò WhatsApp number mi nìyẹn lójú screen ẹ feel free láti pè mí anytime tẹ́ bá pè mí tí mi ò gbé ẹ drop message màá return call yín bí tèmi Lady K Ìfẹ́olúwaṣò ṣe jẹ́ ni èmi ò bá wọn gbé jọ àbò sí mi ò bá wọn sí ní ìdí ọ̀tẹ̀ mi ò bá wọn sí ní ìdí kí wọn Yorùbá má bọ́ lóko ẹrú bẹ́ẹ̀ ni ẹ má tún wá gbàgbé gbogbo àwọn products tá à ń polówó lórí ìkànnì yìí lọ́lọ́kun ìjọ̀kan gbogbo ẹ̀ ló ta wàràwàrà ẹ̀yin tẹ́ bá ní the best hotel tẹ́lẹ̀ lọ́ọ̀jì sí ní ìlú Nàìjíríà ẹ gbà mí láago ẹ̀yin tẹ́ bá need accommodation tí ẹ lè ṣe kíni tí ẹ lè lọ́ọ̀jì sí tó mú yes ẹ gbà mí láago just 30 minutes drive ni sí International Mohammed Airport ojú òní tí wà o ẹ pè mí o ẹ̀yin tẹ́ bá tún wá fẹ́ ṣe owó dọ́là ń sìn yìí kò tiẹ̀ ṣe sọ pé iye báyìí ni because tẹ́ bá ṣe sọ pé iye báyìí kẹ́ tó ṣẹ́jú pẹ́rẹ́ tó ti fò sókè ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ send owó sílé láti Canada UK America ẹ lọ download Lemfi app or kẹ́ pè ní Lemfi ẹ lè pè ní Lemfi ẹ lè pè ní Lemfi app ẹ wá lórí farakòdù tẹ́ ń wò lókè screen yìí kẹ́ ló sì kẹ́ fi send owó yín ìgara ló bá dé ojú òní tì yín ẹ ṣeun gan mo dúpẹ́ ẹ subscribe kẹ́ follow page mi ire o.